ṣe Yorùbá kò sí dáhùn fẹ́ kó parun bẹ́ẹ̀ o ìdúró náà fi sọ pé eléyìí ẹja mọ̀ pé ìdí nǹkan tá a gbójúlé tá a dúró tìrè àwa náà sì fẹ́ yẹ̀ pẹ̀lẹ́ ńbẹ̀ ẹ ṣe wọn adúpẹ́. bàbá wa Fọlọ́runṣọ́ Adéníyì kí wọ́n máa bọ̀ ní orí àga lẹ́gbẹ̀ẹ́ mi. Bàbá náà á júwe ara wọn fún wa ṣùgbọ́n kí bàbá tó júwe ara wọn fún wa ẹ jẹ́ ń sọ nǹkan kankan. Ẹ̀yin àgbà ẹ má bàbí tí ẹ bá gbà kọjá jẹ́ o torí àwa ọmọdé náà ń bọ̀ ń bẹ̀. Bàbá yìí ti gba uni Ìlọrin kọjá rí ẹ dákun ẹ pàtẹ́wọ́ fún bàbá o. Èyí táwọn kà kù òun làwa kà ń bẹ̀. Bàbá àwọn èèyàn fẹ́ mọ̀ wá tá bá tiẹ̀ ń sọ pé Fọlọ́runṣọ́ Adéníyì ní lọ ta ni bàbá wa Fọlọ́runṣọ́ Adéníyì. ẹ ṣe àtọkùn orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òní Sunday Fọlọ́runṣọ́ Adéníyì ọmọ bíbí ìlú Ọ̀rá Ìgbómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èmi ní Ọ̀rá Jànján ọmọ amígbodò dáná eégún ọmọ aníwọ má lóògùn kà ọmọ ní àlejò gbé omi wọ kaná ìgbà tó mi wọ́ hó àlejò fò sáré oní kí ló fẹ́ fomi ìwọ ṣe. Èmi ọmọ olókè kànga ọmọ asálú ẹlẹ́yẹ ọmọ òdùkẹ̀kẹ̀ lọ́jà àwì akọ́lé amúdítọ̀run afẹ̀yìntìrẹ̀lẹ̀ amọ̀gbáwì ṣègò pópó eégún èrò àkórí ni mí ọmọ ẹ̀fọn níjà gbé eégún sọlá ọmọ eégún fi gbígbìn jẹ́ ní òkú lọ́nà wọn ò rí. ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá. Bàbá báwo lẹ ṣe kàwé ń ṣiṣẹ́ tẹ̀lé tó tiẹ̀ fi di pé ẹ dé Ìlọrin náà káàtì ẹ̀kọ́ tó mú láti lọ sí. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí bá ní ọdún báyìí mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo kàn fi òye mo fi gbé ní mi lè sọ ní pàtó ọdún tí mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ torí gbà yẹn àti àkákún àmọye àkákún ṣùgbọ́n nígbà tí a wọ secondary school mo lọ sí iléèwé St. Stephen Anglican Primary School ní Ọ̀rá Ìgbómìnà. Mo wá tẹ̀síwájú lọ sí Maba Grammar School ní ìlú Ọ̀tún Èkìtì. Mo lọ sí Ondo State College of Education ní Ìkẹrẹ Èkìtì. Mo lọ Yunifásitì Ìlọrin ní ìlú Ìlọrin. Mo sì lọ sí ilé ẹ̀kọ́ àkànṣe fún àwọn oníròyìn tó wà ní ọgbà Nigerian Institute of Journalism. Mo dẹ̀ dúpẹ́ wípé gbogbo àwọn iléèwé tí mo lọ wọ̀nyí Ọlọ́run wà pẹ̀lú mi irú kì í yin ara ẹ̀ lọ́bẹ̀ kò sí ibi tí mi ti pegedé tí mo fi pegedé ní gbogbo ilé àwọn ìwé wọ̀nyí mo fi bọ̀rọ̀ jẹ̀ka. Ní Ìkẹrẹ nígbà yẹn bí wọ́n ṣe máa ń fún àwọn èèyàn ní pásìsì gbogbo àwọn iṣẹ́ mẹ́ta tá a ṣe wà bí ni mo ní BBB ní Yorùbá Religious Studies àti Education ìmọ̀kọ́ni. Ní Yunifásitì Ìlọrin tí ìwọ náà lọ ìgbà tí Language Arts Yorùbá la ṣe nígbà yẹn àjíwéwò a ní ọpọlọ lórí ni o 2-1 second class upper ọ̀làmújáde nígbà yẹn. Bàtí a tún ta bíríbírí lọ sí Nigeria Institute of Journalism for postgraduate studies in journalism second upper credit náà ni a ní èyí tó fi hàn pé ìmọ̀ wa bí àti ẹ̀ jẹ́ ṣùgbọ́n pé ìyàwó náà kì í ṣe dàgẹ̀dẹ̀ lúná nínú ìmọ̀ gbogbo ẹ̀ ló dẹ̀ hàn àwọn tó bá ń gbọ́ wá sí tó bá ní pé àwọn rí Fọlọ́runṣọ́ Adéníyì àwọn ni èrò ọ̀nà ló máa kíyàn ọkà tó bá gbó wọn á lè máa sọ pé àwọn ló lè sọ bí Fọlọ́runṣọ́ Adéníyì bí ó ṣe jẹ́ gbogbo nǹkan tí a lè ṣe yẹn ó dẹ̀ ràn wá lọ́wọ́ nítorí mo ṣiṣẹ́ olùkọ́ni ní ìpínlẹ̀ Èkó fún ọdún 35 mo fẹ̀yìntì ní ọdún 2 sẹ́yìn yẹn ní 2015 ẹgbàá ọdún àti 15 mo fi ẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkó. Ìgbà tí mo lè wá ń bẹ̀ ẹni tí á lóun ọmọ SF á jẹ́ bóyá ẹni tó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nítorí
ní akitiyan mo tún máa ń kópa nínú òṣèlú ẹgbẹ́ àwọn olùkọ́ tá a máa ń jà káàkiri fún ẹ̀tọ́ àwọn ènìyàn so jẹ́ kí a gbajúmọ̀ bí ìsàlẹ̀ lẹ́ta òdu ni wá a kì í ṣe àyẹ̀mọ̀ fún olóko. ẹ dákun ẹ bá pàtẹ́wọ́ fún bàbá. ìgbà tí ẹ ń ṣiṣẹ́ báwo lẹ ṣe kó iṣẹ́ ṣíṣe mọ́ ìwé kíkọ torí àwọn òwe yín ò ń ṣe méjì mẹ́ta kì í sì ṣèṣe tẹ́ ẹ fẹ̀yìntì lẹ́ ń kọ́ wọn báwo lẹ ṣe rí ṣe tẹ́ ẹ kó méjèèjì pọ̀ tí kan ò sì yọ ìkan sílẹ̀. ẹ ṣe atọ́kùn ìwé tí mò ń kọ rẹ̀ pé ẹ̀bùn olúwa ni torí ó máa ń jọ èmi gan lójú. ìgbà tí a wà nílé ẹ̀kọ́ olùkọ́ni àgbà ní Ìkẹrẹ́ ìgbà yẹn ni ọ̀rẹ́ mi kan ló ti sọ mi pé mo máa jẹ́ òǹkọ̀wé. mi ìdídì lọ ka èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n tí a bá ní kàn kọ àròkọ òun tó lọ fún Gẹ̀ẹ́sì èmi ló máa bá kọ́. tí a bá lọ sí kíláàsì gbàtà lọ sí Ìlọrin náà tí a bá lọ kíláàsì tí wọ́n bá da Yorùbá pẹ̀lú àwọn ní Gẹ̀ẹ́sì tí a bá kọ àròkọ àwọn Dr. Adéwọyè gbogbo ọba yẹn tèmi náà tó máa mú jáde tá máa kà àwọn yẹn ti sọ fún mi pé arákùnrin máa jẹ́ ẹni tó ń kọ ìwé àti wípé ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ inú ọ́fíìsì mo wà kò dẹ̀ kí mi nífẹ̀ẹ́ sí ìmẹ́lẹ́ ṣíṣe iṣẹ́ àwọn olùkọ́ là ń darí wọn ò dẹ̀ lè wá sí ọ́fíìsì àfi tí wọ́n bá jáde akàmọ́ máa sùn lámọ́ máa ṣí fáìlì wò ibi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn. A lọ sí ìta fàájì mo wá sọ ìtàn kan bí wọ́n ti gba ìtàn yẹn nìyẹn ìtàn yẹn mo kọ́kọ́ kọ tí mo pè ní òkú àparò bí ìmísí yẹn ṣe ń wá nìyẹn mo wá rí i pé kò sí ìgbà tí àlàfo máa ń wà tí n bá ti lọ mo máa ń jáde mo máa ń àwọn tó bá mọ̀ mí wọ́n máa jẹ́rìí sí àwọn kan máa ń béèrè lọ́wọ́ pé báwo ló ṣe ń rí ààyè torí mo máa ń bá àwọn èèyàn ṣe àríyá mo máa ń ṣe fàájì kan àwọn òpin báwo ni arákùnrin ṣe ń rí ààyè kọ ìwé torí mo ń kọ ìwé ní Gẹ̀ẹ́sì mo dẹ̀ ń kọ ní Yorùbá kò dẹ̀ sí ìwé tí mo ti kọ ní Yorùbá ó kárí gbogbo ẹ̀ka tí Yorùbá pín sí ni mo ti kọ lórí ewì tí mo kọ tó jẹ́ ìbẹ́ta ó fẹ́ tó mẹ́rin lórí eré oníṣe onítàn àìmọye tí n bá ní kí n ro gbogbo àwọn àwòtí mo kọ lórí eré onítàn àti eré oníṣe tàbí àti ọlọ́rọ̀ wúru ṣe pé ìyàtọ̀ díẹ̀ wà nínú eré oníṣe àti eré ètò àròsọ wà bẹ̀tẹ̀ àwọn ẹni tí ò bá máa wo ẹ̀ kò ní mọ̀ gbogbo ìwé tí mo ti kọ tó wà nínú ibi tí mo tọ́jú ẹ̀ sí tó wà nínú àká ó máa dín ní 50 ni torí lẹ́yìn pé a kọ ìwé lórí literature ní mo ti kọ́kọ́ kọ ìwé kan tí mo pè ní ẹ̀rọ ìṣòro grammar àti ètò ìró èdè Yorùbá ẹ̀rọ ìṣòro solution to Yorùbá grammar and its sound system gbogbo àwọn tó dẹ̀ jẹ́ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ni wọ́n tẹ́wọ́ gbà ṣùgbọ́n bí èmi gan ṣe ń rí àwọn nǹkan yẹn kọ kò yé mi kí má parọ́ torí tí ẹ bá lọ mú ìwé mi tẹ́ bá ti kárí àwọn bíi tán ti kà lẹ́kọ̀ọ́ tán ti kàkàkà bíi Àjàní wọléwọlé Òwú Ìyágbọ̀n Ìyàwó Ọ̀lẹ̀lẹ̀ Ẹṣin Obìnrin Tàkútí Ọlọ́run Eyín Mú Jabẹ Lọ gbogbo ẹ̀ tí ẹ bá lọ mú wọn ẹ bá wò wọ́n rè wọ́n pé wọn ò bára mu eléyìí fi hàn yín pé ìmísí Ọlọ́run bí mo ṣe ń ní orí ọ̀fẹ́ irú bá ṣe wà mísìn ìwé ti dúró tí ọlẹ̀ ìwé kíkọ ó ti sọ lórí gbogbo bí ẹ bá ti rí bí wọ́n ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn mo tún wà eléyìí yẹ kó níbi tó máa dúró sí bí ó ṣe ń wá kì í pé bí àyàn kan máa ń fi ààyè lẹ̀ tí Ọlọ́run bá ti ní fún yàn ní ẹ̀bùn ẹ̀ bí ó ṣe máa ṣe é ṣe ọwọ́ Ọlọ́run ló wà. bàbá ẹ jẹ́ n béèrè ìbéèrè yìí pẹ̀lú gbogbo àwọn òwe yín lọ́pọ̀lọpọ̀ tá a ti sọ ìsọ̀rí wo gangan la lè fi wọ́n sí. ẹ ṣe atọ́kùn ṣe rí literature Yorùbá ó ní oríṣiríṣi
ẹ̀ka tí wọ́n pín sí gbogbo náà ló ń tọ́yàn sọ́nà, gbogbo wọn ló ń ṣe àmúlò àṣà àti èdè, gbogbo náà ló wọ́n lè jẹ́ àfi ẹ̀dásẹ̀fẹ̀, ó lè jẹ́ eléyìí tó gbé pé ìrìn àjò bí àkó, ṣùgbọ́n nǹkan tẹ̀lé máa eléyìí tẹ̀lé èmi ń yàn láàyò òní eléyìí tó jẹ mọ́ àwùjọ, nǹkan tó jẹ mọ́ àwùjọ gangan ni èmi máa ń kọ ìwé lé lórí kí ó má bàa tì í, tẹ́ pé tí ẹ bá ti kà lẹ́ẹ̀kan títí ayérayé tó bá ti kà á dàbí pé ọ̀tún ni nǹkan tó jẹ mọ́ ìṣẹ̀lẹ̀ ní àwùjọ. Amúlẹ̀ fẹ́ pé àkíyèsí wá sí kíní kan pé tí ẹ mọ àṣà, èdè àti literature, ara àṣà àti èdè ni literature ti jẹyọ, nítorí gbogbo àwọn kan tí àkóónú àṣà tí à ń fi èdè gbé jáde òun ni a fi máa ń pè lo literature Yorùbá. Ìgbà tí ó bá di pé àkọsílẹ̀ ni a tó ń pè ní literature, tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan ní pé Yorùbá ò ní literature torí pé àwọn bàbá wa tí ń bẹ lọ́run wọn ò máa kọ máa kà, gbogbo àwọn nǹkan tí wọ́n mọ̀ bí ewì alóhùn ló máa sọ, kò sí àkọsílẹ̀ kankan kó tó di wá di pé a bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí alàgbà Bísí Ògúnsínà tó sọ, ó ní nǹkan bí àádọ́rùn ọdún síbi táwọn ẹni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ nǹkan tó ń fẹ́ jẹ mọ́ ewì literature Yorùbá, ṣùgbọ́n kò sí ẹni tí ó bá máa lóun ń kọ ìwé literature Yorùbá tí ò ní mọ̀ nípa àwọn ewì alóhùn, tí ò ní mọ̀ nípa àṣà, tí ò ní gbọ́ èdè. Ṣùgbọ́n ní ayé tí a tún wá sí a rí pé funfun ò jẹ́ ká mọ òbú nínú ẹyin nínú àwọn ìwé literature tí a ń kà, aláròdé máa ń gbé ara ẹ̀ ga. Púpọ̀ nínú àwọn ìwé mi tí a kọ tí a pè ní literature Yorùbá tí ẹ bá kà á ẹ rí pé wọ́n ti tó fa ìsọ̀rí literature míì jáde tá a lè pè ní literature ní èdè Yorùbá. Ní Gẹ̀ẹ́sì a ní literature in English and English literature. So nísìnyí pẹ̀lú àwọn ìwé kan ṣùgbọ́n àwọn èèyàn tí ò bá jẹ́ pé bá jẹ́ onímọ̀ tàbí ní ìlànà yẹn wọn ò ní mọ̀, nítorí ẹlòmíràn ló ń kọ ìwé nípa àṣà Yorùbá, èdè Gẹ̀ẹ́sì, àyálò ọ̀rọ̀ Gẹ̀ẹ́sì ló máa pọ̀ jù nínú ẹ̀, ó tún fi literature Yorùbá ó tún fi kọ́ èdè Gẹ̀ẹ́sì, tó pé tó ní tata abárígbà kìíní yẹn ó good bẹ́ẹ̀, ó super, suspense wà nú ẹ̀, tí wọ́n bá ń ṣe fíìmù suspense wà nú ẹ̀, tí àwọn tó bá kọrin àkọlé orin wọn tàbí fíìmù bá míì èdè Gẹ̀ẹ́sì ni. Tí ẹ bá dẹ̀ lọ wo àwọn tó ń kọ ìwé yẹn dípò kí wọ́n máa làkàkà láti ṣe àtúnṣe àwọn náà, gbogbo ìhùwàsí nǹkan tó lọ nílùú òyìnbó ni wọ́n máa fi èdè Gẹ̀ẹ́sì, èdè Yorùbá wọ́n máa fi ṣàlàyé. Ìyẹn kì í ṣe literature Yorùbá o, literature ní èdè Yorùbá nìyẹn. ti mú ẹnu bà kókó kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ́lẹ̀, torí mi àti alàgbà kan ń sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn sinimá èdè Yorùbá tó jẹ́ wípé àwọn òṣèré tíátà wa ìlàjì inú ọ̀rọ̀ wọn èèbó ni wọ́n ń sọ, wọ́n sì láwọn ń ṣe sinimá Yorùbá. Bẹ́ẹ̀ ṣe sọ fún bí àpẹẹrẹ ó good, ó ní suspense, kí ló dé, kí ni nǹkan tá a lè rí ṣe sí débi tó yẹ pé gbogbo wọn máa ṣe sinimá Yorùbá pọ́nbélé bíi alàgbà Túndé Kìlání, mo kàn fi ṣàpẹẹrẹ ni. Kí lẹ rí sí sinimá tá à ń lọ èdè pọ̀, tá à ń kó èdè méjì pọ̀? Ẹ ṣe atọ́kùn, ṣe rí nǹkan tí àkọ́kọ́ tó fà á ni pé àmúlùmálà èdè Yorùbá papọ̀ mọ́ èdè Gẹ̀ẹ́sì láwùjọ wa òun ló fà á, àti pé àwọn ènìyàn wa wọn ò ní ìmọ̀ èdè Yorùbá tó kún ojú òṣùwọ̀n tó, bí wọn ò ní ìdánilẹ́kọ̀ọ́. Tẹ́ bá wọn nínú iléèwé wa èdè Gẹ̀ẹ́sì náà máa sábà fi kọ́ àwọn ọmọ, ilé ni wọ́n sì ń gbárùkù tì. Ṣùgbọ́n bàtà bá jáde tán bá rí pé àwọn wá nílò Yorùbá wọn a máa lo Gẹ̀ẹ́sì pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ ni tí ẹ bá gbọ́ Yorùbá, ọ̀rọ̀ tó wà náà ká èdè Yorùbá ó pọ̀ tó yẹ pé Yorùbá kì í ṣe òtòṣì èdè, gbogbo ọ̀rọ̀ tá a bá fẹ́ lò ló wà ní àrọ́wọ́tó. Ṣùgbọ́n ìgbà tó pé àwọn ilé ìwọ̀n àwọn tí wọ́n ń ṣe nǹkan wọ̀nyẹn wọn ò ìmọ̀ wọn ní èdè Yorùbá kò kún tó, kárí pókún ni
wọn ò ní máa ṣe àmúlùmálà yẹn gẹ́lẹ́ àwọn náà tó pé gẹ́gẹ́ bí òǹkọ̀wé mo sọ lẹ́ẹ̀kan èmi ń gbìyànjú kí pé èèyàn fi ń gbé ara ga o láti rí i pé ojúlówó Yorùbá òun ni èèyàn fi kọ ìwé sílẹ̀ kò tún ní jẹ́ pé a tún fi èdè Yorùbá a tún fi kọ Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí rẹ̀ sọ náà mo tún ṣe àkójọpọ̀ àwọn iṣẹ́ kan tí mo pè ní Yorùbá error analysis àtúpalẹ̀ àṣìlò èdè Yorùbá a rí i pé àwọn èèyàn wa gan pàápàá wọ́n máa ń ta ìbọn nínú èdè Yorùbá àdẹ̀kọ́ bí ara sí kì í ṣe nínú èdè Gẹ̀ẹ́sì láti máa ń ta ìbọn wọ́n máa ń ta ìbọn pàù tí èèwọ̀n rẹ̀ àwọn èèyàn fura sí ní Yorùbá ẹ wo àwọn ní ọ̀rọ̀ Yorùbá àti òwe Yorùbá ẹ wo nǹkan tí ó gbajúgbajà jù nínú òwe wọn á ní kí lo rí lọ́bẹ̀ tó wàrú ọwọ́ tó garu ọwọ́ kí ni ó tọ́súnà ń bẹ̀ eléyìí tó tọ́súnà ni pé kí lo rí lọ́bẹ̀ tí o fi wa irú sọ́wọ́ ìtàn di òwe ni ó ní òwe tí ó rọ̀ mọ́ wọ́n dẹ̀ ti ń sọ pa òwe bí eléyìí ó ti lé ní 200 ọdún sẹ́yìn bàbá tèmi tó kú ní ọmọ ọdún 18 níbi ọdún 3 sẹ́yìn ó ní bó ṣe bá nìyẹn so ìtàn dòwe ni alàgbà Látúbọ̀sún Ládàpọ̀ ó sì ti gbìyànjú lórí rédíò láti ṣe àlàyé wọ́n pe ọba ìjọ pé akínlẹ̀ ó ní aṣọ òwúyọ kíní kan pé aṣọ ìwà àmọ́ ní kò yẹ kó rí bẹ́ẹ̀ a máa sọ bóyá jẹ́ ni ó dẹ̀ ṣàlàyé bí òwe yẹn ṣe wá tí àyè bá wà níjọ́ mi a máa sọ kí ló rí lọ́bẹ̀ wọ́n sọ pé kí ló rí lọ́bẹ̀ tó fún wa kàmí sọ́wọ́. ẹ sọ tàn yẹn fún wa. ìkọ́sọ̀ yẹn pé wọ́n ní ìgbà ayé ogun ìjà yìí ń gbà yẹn wọ́n ní wọ́n fi irú wọ́n fi ń ṣe ẹ̀tù ìbọn wọ́n fi ń ṣe ọ̀tá tó wá jẹ́ pé ní àdúgbò yẹn kò wá sí ìyèrè kò sí mọ́ ó wá wọ́n bí ojú nígbà tí ogun wa ń kásẹ̀ ńlẹ̀ àwọn kan wá lọ sí ìlú Ẹ̀gbá wọ́n lọ kí ẹnìkan ẹnìyẹn wá ṣe wọ́n ní àlejò ó wá ro ẹ̀fọ́ tẹ́ bá rò ní máa ń da irú woro sí tí ẹ̀fọ́ tẹ́ máa ń lọ irú ẹ̀ lè rí kí máa lẹ ẹ̀wọ̀n wá sọ́wọ́ ẹnìyẹn wá ro lá fún oúnjẹ Ẹ̀gbá wọ́n wá ro ẹ̀fọ́ wọ́n darú woro sí bàtú wá lọ àwọn méjì wá ń wora wọn pé irú ìwọlé lè ni wọ́n ń sa kìíní ẹ̀ sí ọwọ́ torí àwọn ló mọ iye ẹ̀ tí wọ́n mọ iye obì ló ń fún léwé ló ṣe wé sí ẹnìyẹn wá wọlé lọ bí wọ́n wò pé ṣé ẹlẹ́rìí fẹ́ gbé májèlé fún yín jẹ ni pé rárá o kí lẹ rí ní ọbẹ̀ tí ẹ fi wa irú sọ́wọ́ ìtọ́dọ̀wé ni ẹni tó bá ní kí lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wa ru ọwọ́ ẹni kó sọ bí ìtàn yẹn ṣe bẹ̀rẹ̀ tó yẹ pé tó yẹ pé garu ọwọ́ wa ru ọwọ́ ni. ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fún wa. yàtọ̀ sí yẹn mo ní oríṣiríṣi ìbọn ni àwọn èèyàn ń ta wọ́n ní bí a ò rẹ́ni gbẹ́kẹ̀lé kí ni ẹkẹ̀ ní Yorùbá àìgbé ẹkẹ̀ léèyàn ọkàn la máa ń gbé léèyàn Àyìnlá dẹ̀ sọ ní Àyìnlá ọmọ bá rẹ ní gbọ́kànlé àtẹramọ́ṣẹ́ ẹni kò sí kan tó ń jẹ́ ẹkẹ̀ àbúkẹ́ ẹkẹ̀ tó mọ ẹkẹ̀ bí a ò rẹ́ni gbẹ́kẹ̀lé gbé ọkàn lé ni àtẹramọ́ṣẹ́ ẹni àánú mi ń ṣe ẹ́ àánú ẹ̀ ń ṣe mí abalájọ tí láwọn fi ṣe ilé bàbá ẹ kì í ṣe abalájọ alábàjọ oríṣi àwọn nǹkan tí mo tò pọ̀ ní ẹ tó wo àwọn kan máa fẹ́ sọ̀rọ̀ ní wọ́n ní ọjọ́rú dípò ọjọ́rú ọjọ́bọ̀ wọ́n pè ní ọjọ́bọ̀ ọjọ́rú ni ọjọ́bọ̀ dẹ̀ ni tí abátúmẹ̀ sọ pé ilé ìwé fáfitì kì í ṣe ifá ò ní ṣe kò dá sí ilé ìwé kankan lẹ o ilé ìwé fásitì odù fàyẹ òní kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan fún ifá tó fi ń sí ìṣòro àwọn èèyàn tó bá ti lọ bá wọn bá ti dé odùgbà ẹ̀ ló yọ kọ́kọ́rọ́ tó máa tán ìṣòro ẹnìyẹn ni wọ́n á dẹ̀ kí nítòótọ́ ni ifá ní ìmọ̀ wọ́n pè ní akéré finú sọgbọ́n ṣùgbọ́n òun kọ́ ni orísun mọ̀ Olódùmarè ni ó ní ìsun mọ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí ó wà nínú odù Ifá tẹ́ bá rí nínú àwọn ẹ̀kọ́ tó ń lọ kọ́ ní yunifásitì kò sí nínú odù Ifá kọ́kọ́rọ́ Ifá kò lè sí àwọn yẹn àwọn ìmọ̀ tí
kọ́kọ́rọ́ fá tí ò lè sí bí mọ sáyẹ́nsì mọ engineering gbogbo wọn ilé ibi tó ti ń kọ́ wọn ní àpè ní fásitì so kì í ṣe ifáfitì ifá ò ní òkọ́ ló ní ìmọ̀ tó fi tìbí síbi gan kọ́kọ́rọ́ ifá ó sì tì ní fásitì nìyẹn. Tí wọ́n ní àkàlàmàgbò kì í pọ̀gùn kí ló ń já ibo lẹ́sìn ní àkàlàmàgbò ní àdúgbò yìí kì í ṣe àkàlàmàgbò àkànnàmàgbò ní èso yẹn máa rí dín ní báyìí ó máa dàbí èso ọ̀pá ìtàkùn ọ̀parun so àkànnàmàgbò kì í pa ọdún jẹ ní kì í ṣe àkàlàmàgbò. Wọ́n ní pẹ́pẹ́ lòun ń sarọ́ pẹ́pẹ́ pípẹ́ lòun ń ṣe nílé arọ́ lè rọ irin lè rọ kọ́lá ìláìbá ní owó máa kàn mọ́lẹ̀ so pípẹ́ lòun ṣe kì í ṣe pẹ́pẹ́ pípẹ́ lòun ṣe nílé arọ́. Wọ́n ní èkùrọ́ ní kí ni ìbátan èkùrọ́ àti ẹ̀wà àwọn kan tó wà bí àsìkò lè má fún wa láàyè wọ́n ti tó àwọn nǹkan wọn jẹ sínú àwọn ìwé tí mo pè ní Yorùbá ẹ̀rọ àsìlò èdè Yorùbá kì í ṣe èkùrọ́ kọ́ ni alábàákú ẹ̀wà èkùrọ́ ti ẹ̀ mọ̀ kátà pẹ̀lú èkùrọ́ èkì wà lọ́wọ́ kí ibùdó ní ta ẹ̀wà tẹ́ ní fún olókùrọ́ sí inú ẹ̀rí kòkòrò ẹ̀wà òbúrò ni alábàákú ẹ̀wà kòkòrò ẹ̀wà yẹn tí ì tí ó bá wà lóhùn ẹ̀wà tí ẹ bá ṣe ó máa ṣe papọ̀ pẹ̀lú ẹ̀ ni so kì í ṣe èkùrọ́ òbúrò ni alábàákú ẹ̀wà yẹn kòkòrò ẹ̀wà. Wọ́n ní awífúnni kó tó dání awífúnni kó tó dání awífúnni ok káwífúnni ká tó dání gan awífúnni kó tó dání àgbà òmùjà ẹ tó sọ fún yẹn pé máa ń nẹ́ ọ àgbà òmùjà ṣùgbọ́n káwífúnni ká tó dání àgbà ìjàkadì ẹ jẹ́ kí aṣẹ́nukú lórí. ẹ dákun ẹ bá fún bàbá látẹ̀wọ́ tó ara nǹkan tá à ń sọ fúnra wa rèé a nílò láti gbọ́ èdè yìí ká tó lè sọ ọ́ lọ́nà tó tọ́ ṣùgbọ́n bàbá èmi gan fẹ́ wá mo fẹ́ dìdàkadì pẹ̀lú yín báyìí gẹ́gẹ́ bí àgbàlagbà tó ti lọ́mọ ọmọ èdè wo lẹ́ ń sọ sáwọn ọmọ yín. tòótọ́ àti ní òdodo àbí èdè Yorùbá ni àwọn ọmọ tèmi wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì jù mí lọ so mo ní gbọ́ Gẹ̀ẹ́sì jù mí lọ ṣùgbọ́n àwọn ọmọ tí a bá ń bá wọn sọ̀rọ̀ nígbà míì gan ọjọ́ kan wọ́n wà tí ìkan ké mo wá gbé mo wá ń kọrin sí lúlìbì àbúṣe fún mi wọ́n pè é wọ́n ní ọmọ ta ló ń sunkún o ọmọ ẹ̀mí ló yè ní ó dé mi má koto ó sọ mí dàdí yẹ pa ẹ bá rí bá ṣe ń wò mí pé dádì that is a cake ọmọ ìyàwó adákẹ́ wọ́n rọjú mi báyìí pé kí ni bàbá yẹn kí ló ń sọ kì í ṣe ẹ̀bi mi o ẹ̀bi sí àwùjọ ni ṣùgbọ́n èmi ń gbìyànjú kò sí ọmọ tí mo bí tó jẹ́ ọmọ tí mo ní láì tèmi tó jẹ́ ìdàrẹ́ tí ò gbọ́ Yorùbá tí ò sì lè kọ́ wọ́n lè kọ́ ṣùgbọ́n àwọn tí ò sí ní Nàìjíríà wọn ò lè máa sọ èdè Yorùbá mẹ́yẹn ṣùgbọ́n tá a bá pera wa Yorùbá ni wọ́n máa ń sọ. bàbá ṣe mọ̀ pé ẹ̀sọ̀ kankan sì ń pa iye ọdún tí wọ́n ti ń kọ literature Yorùbá ṣé gbogbo àwọn kinní kéékèèké kọ́ ni ò jẹ́ kí literature Yorùbá gbèrú ju bó ṣe wà yìí lọ torí ká sọ wípé ẹ jẹ́ bí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká bóyá wọn ò bá tún ti mọ̀ yín jù báyìí lọ ká sọ wípé ẹ jẹ́ bóyá bí ọ̀jọ̀gbọ́n J.P. Clark bóyá wọn ò bá ti mọ̀ yín jù báyìí lọ ṣùgbọ́n ṣé báwa fúnra wa ṣe ń ta èdè wa lọ́pọ̀ kọ́ ló ń mu jó àjò rẹ̀. ṣé atọ́kùn ìṣòro tó rọ̀ mọ́ lásìgbò tó dé bá literature Yorùbá ó pọ̀ tẹ́ bá wo ní ìhà wo ni àwọn ìjọba gan kọ sí èdè Yorùbá ká tó máa sọ pé literature kíkọ́ èdè Yorùbá gan kí ni ìhà tó wọ́n kọ sí nílé ẹ̀kọ́ wọn ní ẹ má sọ fanakula ṣé ẹni tí òun ò kọ tí òun mọ lẹ́tà Yorùbá tí ò tiẹ̀ mọ gírámà Yorùbá náà lóun fẹ́ máa ka literature àwọn òbí wọn ò fẹ́ kí ọmọ wọn máa sọ Yorùbá so gbogbo àwọn tó ń tẹ̀wé ta gan tó ẹ̀pẹ́ tó bá gbé kúta èmi àti àwọn kan ti jọ jìjọ sọ tí ẹ̀ bá ro pé báyìí èèyàn sákò díẹ̀ ni nítorí ẹ lè ṣe tí ẹ bá rí ta gbèsè ló máa dà
táwọn ọmọ bá dẹ̀ nílé ìgbà tí mo wà nílé ìwé tí mo sì ń kọ́ ọmọ tí ẹ bá jẹ́ pé ẹ jẹ́ olùkọ́ tó jẹ́ akíkanjú tó dẹ̀ ń ka ìwé yẹn tàbí tó ń fi tipátìkúkù mú àwọn ọmọ yẹn àwọn òbí òde nífẹ̀ẹ́ tó bá jẹ́ pé Yorùbá ni wọ́n á gbógun ti wọ́n lè lọ fi ẹjọ́ àwọn olùkọ́ àti ọ̀gá ilé ìwé yẹn sùn ṣùgbọ́n tó pé iṣẹ́ mi ni bí wọ́n ti ń ra ìwé iṣẹ́ mi kọ́mọ̀rán ní ẹgbẹ̀rún kan pé ti Yorùbá ní 150 náírà wọn ò ní fún àwọn ọmọ ẹ̀ ní owó yẹn nǹkan tó fa nìyẹn àwọn èèyàn wa wọn ò ní ìfẹ́ sí èdè yẹn tó bí ó ṣe mọ bó ṣe yẹ pé irú ayẹ ìbílẹ̀ àti àwa pé àdìdì ọlọ́kan fi ó kàn fi Odùduwà ló kàn tàwájí tó yẹ kí ká dìde mo dẹ̀ mọ̀ pé ẹ̀pọ̀n àgbọ̀nfin kò ní já so nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn fi wọn ò nífẹ̀ẹ́ sí nǹkan tó yẹ bá dẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ̀ lè pé ẹ fẹ́ máa ka tí wọn bá kàn ń pa fún wọn wọn ò níra o ẹ lè rí pé ká lọ sí ibi tí wọn ti ta ìwé kan náà fẹ́ ra ìwé Yorùbá wọn ò níra àwọn kan yẹn tó ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn tó ń kọ ìwé Yorùbá wọ́n ń gbèrú sí ni. ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá. ẹ jẹ́ ń béèrè ìbéèrè yìí ó tún súnmọ́ ibi tẹ́ ti wá Ọ̀rá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó wà ṣùgbọ́n àwọn kan wà ní ìpínlẹ̀ Kwara ó dọ̀ṣun díẹ̀ náà ó dé Ọ̀ràngún tí wọ́n máa ń pera wọn ní gómìnà ṣé ẹ tan mọ́ra àbí báwo gan ló ṣe jẹ́. ẹ ṣe àtọkùn ìkànnì gbogbo wa nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn mẹ́ta la wà ní Ọ̀ṣun tá a jẹ́ gómìnà ìyá gbóná mẹ́ta là ń bẹ lọ́ṣun Ọ̀rá Ìlá àti Òkè Ìlá ìdí tí a fi wà lọ́ṣun ni wípé ìgbà tá a fẹ́ dá ìpínlẹ̀ Kwara sílẹ̀ wọ́n ní Òkè Ọya ni wọ́n ti wá pé north ni wọ́n Ọ̀ràngún tó jẹ́ ọmọ Odùduwà báwo la ṣe ní òun wá láti Òkè Ọya nǹkan tó fà á tí wọ́n dìbò ni tá a fi yọ pé àìsí ní Kwara nìyẹn tá a fi wà ní Ọ̀ṣun ṣùgbọ́n gbogbo wa papọ̀ ni àwọn tó wà níbẹ̀ àtàwa ọ̀kan ṣoṣo ni wá nísìnyí àti ń làkàkà bóyá wọ́n fún wa ní ìpínlẹ̀ Ìgbónà tí wọ́n bá fún wa a máa padà síbẹ̀. ọ̀dà ẹ ṣeun bàbá ṣé ìtàn lẹ fẹ́ sọ fún wa nípa Ọ̀rá gómìnà ni àbẹ́kẹ́wì kí ìlú yín torí a máa ń fẹ́ káwọn èèyàn sì mọ̀ nípa orírun wọn bó tiẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wa Èkó náà là ń pera wa. ẹgbẹ́ wa tí mo wọlé lẹ́ẹ̀kan náà ṣe mo lé mi ọmọ Ọlájàjà mẹ́gbòdò dáná eégún ìyẹn fẹ́ pé eégún ni wọ́n ń bọ nílé wa mo gbàgọ̀ mo mẹ̀yẹ́ yàwín mo gbàgọ̀ mo mọ̀rìn mo gbàgọ̀ yíjó máa sọ ọwọ́ gẹ́gẹ́ lábẹ́ aṣọ ìṣàpín mo gbàgọ̀ mo mọ̀ ọ́n jó eégún mi ti kúrò ní yẹ̀yẹ́ eégún ńlá abaṣọ àrán yẹgbẹ́ ní wàjẹ́bù olóbì abaṣọ rẹ̀ kejì ọmọ arúkú rọjà mọ́kúta òkúta gbẹ́dọ̀jà tí ó ta òkúta gbẹ́dọ̀jà tí ó lórí òun náà lásọ fún ọ̀tá ń pè léegun ikú lódò ọmọ kújẹ ọmọ àtàyè sọ̀rọ̀ ìsọ̀rọ̀ lókun lè lágbóre bàbá olúfúnṣọ́ ìgbà tí ò sọ̀rọ̀ òkun èmi lẹ́ẹ̀mọ́kùn sọmi lápá sí àwọn kẹ́kẹ́ mo sámọ́ mo sì ìwé àpínní àbàjá mo bù mo mú sòrò lágbóre gọ̀ǹbọ̀ mo mú sòde gbórínú mi ọ̀yọ́ mọ̀kọ ẹ̀sà gbin ara ògbójò ọlọ́ọ̀gbìn bí mo bá kó ẹgbàgọ̀ mi ìgbàlẹ̀ sòlù ọ̀gbìn bí mo bá kó ẹgbàgọ̀ mi pàdé mi ní pópó lọ́jọ́ alẹ́ ẹ má fẹ́ èèyàn tó kúrú sáwẹ́ ní oògùn àwọ̀ àmọ́ ìyá ni ike mi ò jọ tọ́ya wọ́n gbé mi fọ́ya gbùnùkọ̀ ẹ̀yìn mi ò jọ tó sà ẹgbẹ́ mi fọ́ sà láwẹ̀ ike mi wá jọ kí àmúṣe ìyá ọmọ bọ́sádé ọmọ oníke ìrẹsà gbé ara ògbójò mo gbàgọ̀ mo tàdíreke mo dúró rẹ́gí ní abẹ́ aṣọ mo mọ́ bẹ̀bẹ̀ káṣọ mọ́ra àtàrí rẹ̀ mo fi lágọ̀ọ́rẹ́ ìgbàlẹ̀ ẹ̀sà gbé ara òde ògbólókè ọmọ bọ́ládé ọmọ oníke bọ́ọ̀lù mọ́ àwọn àlóláwò àwọn àlóláwò àwa ààrẹ ọ̀jẹ́ àbí ìlọ́jẹ̀ àwa ló láwo ìjà òṣọ́lá àwa ló lá ààrẹ ọ̀jẹ́ àbí ìlọ́jẹ̀ àwa ló láwo ìjà òdọ́là àwa ló láwo. ẹ ṣeun
ẹ ṣeun bàbá ẹ dákun ẹ bá ń ṣá bàbá látẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí i. Fún gbogbo àwọn tá a bá fẹ́ fi àwòrán àbí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí sórí ẹ̀rọ ayélujára ẹ dákun ẹ bá wa fi àmì náírà Yorùbá lákọ̀tún sí i káwọn èèyàn fi lè rí gbogbo bó ṣe ń lọ. Ṣùgbọ́n bàbá a ó sì lè dìgbà mìíràn. Ológbòjò bàbá eégún ìtàn kan wà tí wọ́n sọ ń pa wọn pé ẹ̀gbẹ́ Èkó yìí làwọn ológbòjò wà tẹ́lẹ̀ kí Ìkòyí tó fọ́ kó tó di pé wọ́n fọ́n lọ gbogbo ìlú Yorùbá káàkiri ṣùgbọ́n àsọ lọ́jọ́ mi. Ẹ dákun ẹ ṣe mi náà látẹ̀wọ́ àṣírí kan nìyẹn. Ológbòjò ni bàbá eégún òun náà là ń pè ní ọlọ́ọ̀gbìn àbádìgbà yẹn àtúmọ̀. Ó dà ìbéèrè tó káàdì ẹ̀ ńlẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ àwọn àṣà Yorùbá wo lẹ fẹ́ kó pa. Ọmọ àlè èèyàn ló máa ní pé kí dúkìá rẹ̀ bàbá àwọn ó parun. Èmi ò kì í ṣe ọmọ àlè. Gbogbo àwọn àṣà tí a bá ní ayé ó dẹ̀ pé ọ̀làjú ó ti ṣe àkóbá fún àwọn àṣà wa ní ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn kan wà ní pé tẹ́ bá ní kẹ́ fojú ìmọ̀ ẹ̀kọ́ àti ìgbàlódé ọ̀làjú wo ẹ máa ní pé àwọn yẹn o àwọn kan wà ní ìgbà wáṣẹ̀ wọ́n máa fi àwọn èèyàn bọ rẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ ìgbà tá a tún gbọ́ pé wọ́n bí wọ́n fẹ́ nìkan ṣe kiri kan ìgbà tí ẹ̀mẹ́ kiri sọ̀rọ̀ ń pa yẹn tí ó rí kú tó sá lọ ó tún sá padà wá fún rẹ̀ torí nǹkan tó gbà ni ṣùgbọ́n wọ́n ń tàjẹ̀ sílẹ̀ wọ́n ń pa ẹran pagbápàwo ìyẹn ó dàbí pé ó ti kásẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n gbogbo ẹwọ tó máa fẹ́ sọmọ lórúkọ gan gbogbo àwọn nǹkan tá a fi ń sọmọ lórúkọ ayé ìsìn wọn ò lò mọ́ bíbélì náà kàn máa fi kàn lórí ní máa fi kọ́ ọmọ ní máa fi sọmọ lórúkọ wọn á ní dead rat òkú ẹja òkú gbà òkú àwo síbẹ̀ ó ní àwọn nǹkan tó rọ̀ mọ́ àwọn kan tí àwọn nǹkan èlò wọ̀nyí tá fi máa ń wúre fún wọn gbogbo àwọn kan yẹn ìbàdí kan fún wọn lẹ̀ ẹ wo ti ọlọ́badé náà wọ́n lé èèyàn tó jẹ ọba tó kọ̀ tí ó ṣètùtù tó lóun ti gba ìgbà ó gbàgbọ́ ó gba nìkan gbọ́ ẹni tó jọba tó kọ̀ tí ó ṣètùtù wọ́n ló ń fa irun mọ́lẹ̀ lẹ́pọ̀n ni gbà tó mọ̀ pé o ò ní ṣètùtù o ò lè fẹ́ ṣàtúnjúbọ̀ kí ló bá dé bí wọ́n ṣe lọ́gbó ìyá àlùfáà kó lọ ṣe bíṣọ̀bù gbogbo àwọn kan wọ̀nyẹn tó tẹ̀ má ti jọba àti olóòṣà àti onígbá oláláwo ní ìlú wọn lọ bá gbogbo wọn ẹnìkan ṣe bẹ́ẹ̀ tó ń wọ́n mi ìfẹ́ dá mi ní dákọ̀ ọdún yẹn náà mo fi torí tí ẹ̀kọ́ ìwé kan tí mo pè ní orímọ̀ògùn jẹ́ ọba tó gbéṣẹ̀ ní Ifẹ̀ òun ló jẹ́ kí ọba yẹn kí ó padà bọ̀ sípò torí pé ó ya wèrè ni ló kúrò láàfin nítorí pé ó kọ̀ kò ṣe olóhùn ò ṣe kíní pé òkùnrin gbọ́n pa ètùtù ṣùgbọ́n àwọn àṣà Yorùbá bá ṣe bá wọn ẹ jẹ́ kí ká fi ilẹ̀ síbẹ̀ ká fi àwọn àṣà yẹn ká fi wọ́n lẹ̀ kì í ṣe ẹnu mi lẹ́tọ́ máa gbọ́ pé ọmọ adé nìyí nígbà ní kí àṣà Yorùbá ó parun torí nǹkan tí mo fi ń jẹun òun nìyẹn yàtọ̀ sí ìyẹn mi ní àṣà míì àṣà tó bá yàtọ̀ sí àṣà bí níbí àṣàkáṣà ni àṣà Yorùbá bá ṣe baláyé kó wà ń bẹ torí pé àwọn bàbá wa àìmọye ọdún tó ti ń ṣe ìjọba ní pé àwọn àṣà yẹn ò dáa pé àánú sọ̀rọ̀ àpáàdì àwọn akéwì bàbá kan wọ́n ní ọ̀fìn ajigodò akárun kì í kún èyí pé tó máa ń so ìjálẹ̀ alámà a kà máa ń gbé alámà ni mi lérò pé adé tó ń kọ àpẹẹrẹ sílẹ̀ àwọn èèyàn máa ń dọ̀jì ẹ̀ ni àwọn àmọ̀bà ibi ẹ̀ka ìwì eégún ni ojú mi lẹ́bọ̀ tá ìmí ní bọ̀rẹ̀lẹ̀ òbí kò sọ̀sẹ̀ mi gbígbọ́n lè jẹ́ mi wí pẹ̀lẹ́ ní dáwàkọ̀ gẹ́gẹ́gẹ́ lógun tún bá rí mi kéyọ̀ ọ̀rá gbà fín àgbà ńlá máa lórí sa ìkẹyọ̀ ọ̀rá gbà fín o ọ̀nì kèyọ̀ bóbìnrin lò pọ̀ ayé jíjẹ rẹ̀ mọ̀ táwọn lè jẹ́ mi wí ayé jíjẹ rẹ̀ mọ̀ tá ọ̀nì kèyọ̀ bóbìnrin lò pọ̀. Ẹ ṣeun bàbá gẹ́gẹ́ bí òun tẹ̀wé ṣáwọn èèyàn ṣì ń tẹ̀wé lédè Yorùbá ìgbẹ́yìn ìbéèrè yìí tó kájí. àwọn èèyàn tẹ̀wé lédè Yorùbá o wọ́n ń tẹ ìwé
ní èdè Yorùbá eléyìí sì ń fi yé wa pé èdè Yorùbá kò lè kú ó ń dàgbà ní ṣe pé èrò ti pọ̀ èrò pọ̀ ọmọ pọ̀ àwọn ìwé ní òrèkóòrè ní èdè Yorùbá ní àwọn òǹkọ̀wé wọ́n tún darapọ̀ mọ́ àwọn tó ń kọ ìwé Yorùbá yẹn ni àwọn táwọn tó ń jẹ́ pé a máa ń tẹ ìwé àìmọye àwọn èèyàn tó máa mú ìwé tó fọwọ́ kọ wá fún wa pé àwọn fẹ́ ká bá àwọn gbé jáde ṣùgbọ́n èmi ń sọ fún àwọn tí ó bá jẹ́ pé wá ti mú Yorùbá wá pé eléyìí tó wà nílé gan mo ń dúpẹ́ pé mo ń gba ládùúrà kí n lè ṣe wọ́n lójú ẹ̀mí tèmi kó má yẹ kọ́mọ ló máa kọ́mọ tó jogún ẹ̀ ni alẹ́ ṣe ń kọ́ sí àwọn yẹn ń kọ̀wé Yorùbá wọ́n dẹ̀ ń tẹ ìwé Yorùbá yẹn fẹ́ pé lítẹ̀ṣọ̀ Yorùbá ó ń gbèrú sí. ẹ dákun ẹ bá ń ṣá bàbá látọ̀ ẹ kún. a máa káàdì ètò díẹ̀ kí a bá tún lè lọ múra fúnṣẹ́ ọ̀la àní ṣiṣẹ́ ní gbogbo ọ̀nà oníkálukú wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fàsìkò sílẹ̀ láti wá a mọ̀ pé kò rọrùn fọ́pọ̀lọpọ̀ èèyàn láti lè débí ṣùgbọ́n ohun kan tá a sọ náà ni pé ká má jẹ́ kéde wa kú. Àwọn ìwé tí bàbá wa fún wa lénìí wọ́n pín sí oríṣi méje. Ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá. Ìwé méje ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ wọ́n bá sọ pé èèyàn jẹ́ àgbà òǹkọ̀wé náà lẹ́yìn àdàgbà ọ̀jẹ̀ kò yẹ kó jù báyìí lọ. Ìkan nínú ẹ̀ ni òwú ìyágbọ̀n. Báwo ni wọ́n ṣe máa ń parí òwe yẹn tó bá sọ pé òwú ìyágbọ̀n? Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ ṣeun bàbá. Ẹ ṣe obìnrin tọ̀. Àròpé kì í ṣẹṣẹ abómúṣá o. Ìmí ìtúrè tàkúté Ọlọ́run. Ìyàwó ọ̀lẹ̀lẹ̀. Eyín mú jabẹ lọ. Ṣé òótọ́ ni pé eyín mú jabẹ lọ? Òótọ́ ni pé eyín mú jabẹ lọ? Ó dà. Ìmí ìtúrè eégún ọlọ́lá. Eégún ọlọ́lá. Bàbá kí ló mú yín kọ eégún ọlọ́lá yìí? Ṣé ìṣe ìtàn àwọn olóògbé lẹ fi kọ́? Àjàní wọléwọlé. Ìtàn olóògbé kankan ṣé ẹnìkan ti kọ ìwé kan tí a pè ní eégún aláré tí ẹ bá wo àwọn eégún ó pín sí oríṣi bíi méjì ìyẹn àwọn eégún ará ọ̀run kìnkìn àti eégún alárìnjó yẹn ló pín sí àwọn ọ̀jẹ̀ alárìnká tí wọ́n bá pè ní eégún aláré àwọn eléyìí ni a pè ní eégún ẹlẹ́wẹ̀ lé àwọn eléyìí àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà ní àárín wọn eégún ẹlẹ́wẹ̀ tí ẹ bá wo inú ìwé yìí a ṣe àlàyé bí eégún ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nǹkan tó ṣe pàtàkì bẹ́ẹ̀ gan ni àwọn ẹ̀sà àti orin Yorùbá tí wọ́n ń kọ tó fẹ́ kú ni mo dìídì fi ọgbọ́n gbé kalẹ̀ sínú ìwé nípa lílo eégún ẹlẹ́wẹ̀ nítorí oríkì orílẹ̀ àti orin ní oríṣiríṣi gbogbo ẹ̀ ni ló wà ń bẹ̀ kí ayé ó ba lè wà ní àkọsílẹ̀ nítorí mo rí pé kọ́lọ̀ ó wà pẹ̀lú wa ní àwọn oníṣẹ́ àti gbọ́n bàtà tiwa kékeré ẹ̀rọ ni wọ́n ní pé elégbèmí lè gbóòsà eégún ọlọ́lá ẹkún eré elégbèmí okun bí ẹ ti ń komi ọ̀sà bẹ́ẹ̀ ni kò lọ́nà eégún ọlọ́lá yóò fọpọ́ rọ́pò òrí tẹ́sí fárẹ̀ ọ̀jẹ̀ ògbé yóò fọpọ́ rọ́pò gbogbo ẹ̀ ni ó wà mí tán bá kà á àti bí awégbè ṣe bó ṣe jẹ jáde yẹn lọ lẹ́ẹ̀kan mọ́jọ́ pé olóògbòjò ẹ̀yọ́ tí lọ́wọ́ lékèé sọ̀rọ̀ ní kìkì ọjọ́ mi la máa fi ṣe ẹ̀ bí ó ṣe bí olúgbèrè àdán tí ó wá di pé ó wá di eégún tí wọ́n á fi di eégún ẹlẹ́wẹ̀ àti bí ẹ bá wọ́n ṣàkíyèsí pé àwọn eégún ẹ̀yọ́ wọ́lẹ̀ ó yọ ẹsẹ̀ ẹlẹ̀ eégún obìnrin ni wọ́n ṣùgbọ́n wọ́n ní àṣejù àwọn obìnrin náà fìgbà lọ́wọ́ wọn ẹ wo ìdí náà ẹ ọkùnrin òkè ní ìdí báyìí ẹ bèbè ìdí abílẹ̀ tí ó bá di ọjọ́ mi a máa tẹ̀síwájú. Ní orúkọ iléeṣẹ́ amòye Extrovert Publishers tí èmi
alàgbà Sunday Fọlọ́runṣọ́ Adéníyì àti òǹkọ̀wé tí mo jẹ́ aláṣẹ nípasẹ̀ iléeṣẹ́ Yorùbá Lákọ̀tun tí wọ́n gbé ètò yìí kalẹ̀ a fún yín ní àwọn ìwé yìí a tún ṣe ìlérí pé gbogbo ìwé tí a bá ti ṣe a máa fún yín nínú ẹ̀ a máa fi rán Yorùbá Lákọ̀tun sí yín látẹnu òní lọ gbogbo ìdáwà ti ṣe pátá a máa rí i pé a fi àwọn ìwé yẹn a máa fi wọn ránṣẹ́ sí ṣírun náà ni ọbẹ̀ oge àmọ́ ṣáká tó fèyí ṣe lọ a fẹ́ kí gbogbo akájọ yàwòrán pọ̀ ká lè fi rí ọ̀rọ̀ kọ nípa ètò tèmi ẹ ṣeun.